الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kí ó jọ kí ó ṣe àlékún ìmánì wa. Abẹ́ Ọlọ́run Ọba Allah k'Ọlọ́run Ọba kó má jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ kúrò lórí ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abára adúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó tún ní ká máa ṣẹ́kù lórí iyẹ̀pẹ̀ títí di àsìkò tí à ń bára wa sọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí, abẹ́ Ọlọ́run Ọba Allah ṣíṣẹ́kù wa Ọlọ́run jẹ́ kó máa jó ore fún wa, má jẹ́ kó jẹ́ aburú fún wa, má jẹ́ kó jẹ́ àbámọ̀ burú fún wa tó bá dọjọ́ gbèǹde àlìkìyámà. Ọ̀nà wo ni ò ní gbà jẹ́ aburú fún wa ni ò ní gbà jẹ́ àbámọ̀ burú fún wa. Iná ni pé ṣíṣẹ́kù wa ká máa fi tẹ̀lé tọlọ́run, ká máa tẹ̀lé àṣẹ Ọlọ́run, ká máa tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam. Ká sì rí pé tí ó máa jáde lẹ́nu wa yóò máa jọ́rọ̀ rẹ̀, ìyẹn tá a máa sọ kó máa jọ́rọ̀ rẹ̀, ìyẹn tá a máa tàn kálẹ̀ kó máa jẹ́ ọ̀rọ̀ rẹ̀. Ká sì máa sọ̀rọ̀ nípa nǹkan tá a bá mọ̀, ká má bàa di ẹni ibi, ká má bàa di ẹni tí ó wá jìyà níwájú Ọlọ́run Ọba. Abẹ́ Ọlọ́run Ọba, ìṣọ́ Ọlọ́run Ọba àtààbò rẹ̀ k'Ọlọ́run Ọba kó máa fi ṣọ́ wa. Ní àsìkò yìí èyí tí mo fẹ́ fi tó wa létí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, òun náà ni ọ̀rọ̀ nípa àáfàá Aníyìkáyé tó ti wá di atẹ́káyé, tó ti wá di àṣẹ̀sìnkáyé báyìí, tí ó ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa nípa àáfàá wa Sheikh Imran Abdul Majid Eleha. Àáfàá náà wọn kì í ṣàáfàá ẹnìkan, àáfàá gbogbo ayé ni wọn, àáfàá gbogbo mùsùlùmí. Torí pé gbogbo àwọn àáfàá wa tí wọ́n lọ kẹ́kọ̀ọ́, wọ́n kẹ́kọ̀ọ́ tó yanjú tó sì yé wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí, wọ́n wà ń tàn kálẹ̀ lórí ìlànà t'Ọlọ́run Ọba àti ìlànà t'Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tó bá dìde sí wọn, gbogbo mùsùlùmí lẹ́yìn ẹ dìde sí o. Ẹni tó bá sọ pé kúbi tí wọ́n gbà, gbogbo mùsùlùmí ìlẹ́ni ló ń sọ pé kúbi tí wọ́n gbà, torí pé iṣẹ́ tí wọ́n ń jẹ́ kìí ṣiṣẹ́ tí wọ́n kìí ṣe tara wọn, wọ́n ń jíṣẹ́ Ọlọ́run ní fẹ́sìn yìí. Orí ìlànà Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wà, wọ́n á sì sọ nǹkan kan látẹnu ara tí wọ́n yàtọ̀ sí Al-Qur'an. ní t'Ọlọ́run Ọba sọ rèé o, wọ́n ó sì kó ti àdísì pé ní t'Ànábì sọ rèé o. Eléyìí ló wá ń bí gbogbo àwọn èèyàn nú, ló ń bí gbogbo àwọn ọ̀tá Ọlọ́run Ọba nú, tó sì jẹ́ pé a ti mọ̀ pé ìlànà náà nìyẹn, súnà àwọn kèfèrí lórí ilẹ̀ náà nìyẹn. Bí ẹ bá ti ń gbọ́rọ̀ Ọlọ́run Ọba, inú ọmọ bí wọn ni. Àwọn àfóhùn bídíà àwọn tí wọ́n parapọ̀ rẹpẹtẹ, wọ́n ń gbógun oríṣiríṣi. So bí ó ṣe máa rí fún gbogbo àwọn ẹni Ọlọ́run Ọba nìyẹn, wọ́n sì fà Ànábì sallallahu alaihi wasallam nìyẹn. So bí wọ́n ṣe ń ṣe fáwọn sọ̀hábà náà nìyẹn. Ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run Ọba ń gbé wọn lékè wọn ni. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń ṣe fáfọ́ wa yìí, ṣùgbọ́n Ọlọ́run Ọba ń ṣe kí ni? Ó ń gbé wa lékè wọn, ó ń gbé wọn lékè àwọn ẹni ibi náà ni. Àáfàá yìí kan ṣàdédé jáde, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ. Àwọn tá a jẹ́ ọmọ kéwú náà, àwa wò ó pé eléyìí kò wọ́ tiẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa mímọ̀, kò sí nǹkan kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀. La ya'lamu shay'an la ya'rifu shay'an min al-'ilm wa huwa jahilun murakkab. So tó bá rí bẹ́ẹ̀ kí la máa dá lóhùn fún? Nídìí àti dá lóhùn. So ó náà sì ń sọ nígbà tó ń sọ̀rọ̀ rẹ̀, tó ń ṣe ń parọ́ rẹ̀, tó ń parọ́, tó ń ṣe gbogbo ẹ̀lú oríṣiríṣi, ló ń sọ pé jáde, tó bá jẹ́ pé kinní kan jáde torí pé ó fẹ́ ga. Ó náà sì sọ, tẹ́ bá wo késẹ́ẹ̀tì eléyìí tí Darul Naim post, ẹ rí pé wọ́n sọ ń bẹ̀, wọ́n ti bí léèrè, ó sọ pé òun fẹ́ ga ni, òun náà fẹ́ ga ni. Tó bá wá fẹ́ ga, wọ́n ní kó máa ṣe àìdá sọ́mọlàkejì ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wá ń sọ, wọ́n wá ti fílẹ̀ torí pé òfin ló mú, òfin ìlú ni. Tó bá lọ sọ̀sọ̀kúsọ nípa mi, màá arrest ẹ, mi ò lè dájọ́ fúnra mi, mi ò lè ṣe nǹkan fúnra, torí pé abẹ́ ìjọba la wà, alólórí. So in tó fi ìlú wa bá sọ, wọ́n lò dájú ẹ̀ fún ẹ̀. Ṣé ẹ̀ṣẹ̀ ni? Kìí ṣẹ̀ṣẹ̀. Tó bá ti ṣẹ̀ mí, kí n lò dájọ́, kí wọ́n gbé ẹ, kí wọ́n lò dájọ́ in tó bá ṣe yẹ, kí wọ́n lò dájọ́ ẹ̀ lé ẹ lórí. So òfin ìlú wa ló gbé. Torí pé ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ní nǹkan tó ń ṣe yìí, tọ́lọ́run sì ti wọ́nu wa lórí rẹ̀ pé a gbọ́dọ̀ bá ẹnì kankan lórúkọ jẹ́, a gbọ́dọ̀ bá mùsùlùmí lórúkọ jẹ́, kó dẹ́n tí èsì mùsùlùmí ó gbọ́dọ̀ bá ẹnì kankan lórúkọ jẹ́. Torí pé gbogbo tó bá ti mọ̀ ó gbọ́dọ̀ ṣe kíní, ó gbọ́dọ̀ sọ. Ṣùgbọ́n Aníyìkáyé tó ti di àṣẹ̀sìnkáyé, òun ń sọ gbogbo ohun tí ó mọ̀, gbogbo ohun tí ó yé, gbogbo ohun tí ó rí, ó ń sọ. Wa huwa muftarin wa huwa hasid wa huwa kadhib. Gbogbo ẹ̀sùn ló pé sí lára, kò sí ẹni tí ó pé sí lára.
ẹni tó ń parọ́ mọ́yàn òpùrọ́ ni nínú àwọn tó ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tá bá á tún sí mọ́ wọn, àwọn tó ń bá èèyàn jẹ lẹ́yìn á sí mọ́ wọn tó kò lè bọ́ ń bẹ̀, àbá sí nínú àwọn tó ń parọ́ mọ́yàn á sí mọ́ wọn kò lè bọ́ ń bẹ̀. So gbogbo ọ̀nà ló gbà wọnú ẹ̀, àwọn ìjọba sì dá sí ẹni tó bá ṣe irú nǹkan báyìí. So nínú kámpéyàn má dà lóru ni pé ẹnìkan wá ṣe kí n lọ́yà ẹ jẹ́ kí n lọ ọ̀nà ẹ jẹ́ kí rárá o, alófin alùsùnà kì í dà lóru. Alùsùnà àwọn máa ń tẹ̀ lófin Ọlọ́run ni. So alólórí kó dàbí èèyàn wà nù ìlú Islam tí wọ́n ti ń lo sharia Islam kò lè dá sí gbogbo àwọn hudud tọ́lọ́wọ́n bá aláà gbé kalẹ̀ fún àwọn tí wọ́n wá tayọ. Abẹ́yìn ò mọ̀ pé àwọn hadu wà ní àwọn hadu ó wà fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ Ọlọ́run bá gbá àwọn ìjìyà kalẹ̀ níjìyà tayé tí kìí ṣe pé ó di ákírọ̀. Hadu wà fún zina, ó wà fún ẹni tó bá pààyàn, ó wà fún ẹni tó bá parọ́ sínà mọ́yàn, ó wà fún ẹni tó bá mutí, ó wà fún gbogbo ọ̀rọ̀ rẹpẹtẹ lọ́lọ́run bá gbé jìyà tayé kalẹ̀ pé tọ́ o nígbàtí ìjìyà yìí kò wá ní wá látọwọ́ ẹnìkan sẹ́nìkan ju àwọn tí wọ́n bá jẹ́ aláṣẹ nínú ìlú lọ látọ̀dọ̀ lórí. So yìí tó wá sọ tó parọ́ mọ́ wọn, so ìlú sì rí pé irú eléyìí gbọ́dọ̀ máa lọ bó bá ń ṣe irú eléyìí wàhálà ní ọmọ dálẹ̀ nílùú, wọ́n sì gbé ẹ òfin ló gbé ẹ. Kí lẹ́sẹ̀ àfáà wa Sheikh Imran Abdul Majid Eleha hadamallahu hayatahu wa hafidhahullahu, kí lẹ́sẹ̀ wọn ò sẹ́. Ọlọ́run bá aláàgbọ́n tó ń sọ nínú Al-Qur'an, Ọlọ́run ni walakum fil qisasi hayatun ya ulil alibabi la'allakum tattaqun. Nínú kẹ́ẹ̀gbẹ̀san ìṣẹ̀mí bẹ́ẹ̀bẹ̀ fún yín o. Ó jẹ́ pé gbogbo àwọn ìjìyà tọ́lọ́run bá gbé kalẹ̀ fáwọn ẹ̀ṣẹ̀ kágbẹ̀san ẹni tó sọ pé òun ó fi mọ́tò òun ó fi ba mọ́tò ẹ̀ jẹ́, ó wá fi mọ́tò ba mọ́tò ẹ̀ jẹ́ òní kó máa lọ. Àwọn tí ó máa ṣe ìwà ìbàjẹ́ yẹn wọ́n ó pọ̀ lórí ilẹ̀. So ẹ gbé kó lọ tún sí kó ṣe dáadáa, tó bá dijọ́ mi kò ní dánrú ẹ̀wò mọ́. Ẹnìkan lòun fọyàn lójú, ó fọ lójú, ẹ wá ní ẹjẹ́ àfilẹ̀ ìsìláàmù ni, ṣé bí ìsìláàmù ṣe sọ nìyẹn? Àbí ìsìláàmù yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ fọ́ ojú tiẹ̀ náà, tẹ́ bá fọ́ ojú tiẹ̀ náà tó bóun ti fọyàn ojú ọ̀tún ẹni ẹ ló fẹ̀yìn náà ẹ fọ́ ojú ọ̀tún tiẹ̀. Ẹ rí pé tó bá dọjọ́ mi òun gan òní sọ pé òun fẹ́ fọ́ ojú òsì ẹlòmíì torí yọmọ pé òun fọ́ tóun náà. Àwọn tí wọ́n bá wà ní sọ̀ráǹdì wọn ò ní ṣe kíni, wọn ò ní dánrú ẹ̀wò mọ́. Abilékọ tó ṣe sìnà Ọlọ́run ní ẹ̀sọ́ ló kò pa, ìdájọ́ rẹ̀ nìyẹn. Ìjìyà wọn yẹ kọ́ ló ṣe kókó, ṣùgbọ́n láti fi kó àwọn ẹ̀dá yòókù lẹ́kọ̀ọ́. So bá ní ìkàyé náà bá wá sọ kátàkátà tó ń bú àfáà tó bá àwọn ẹni Ọlọ́run tó jẹ́ pé ìyà tí ákírọ̀ ń dúró dè tí wọn ò bá tiẹ̀ sọ, tí wọn ò bá tiẹ̀ gbé rárá, àbí wọ́n ti jọba tiẹ̀ gbé gan, tí ò bá ṣe táwọ́bà, ìyà tákírọ̀ ń dúró dè, ó ń dúró dè tó ti wà báyìí tí ó jẹ́ láti ayé lọ sí ákírọ̀, torí pé táwọ́bà tó lòun ṣe yẹ láyésat bí tawbatin nasuha. Láyésat bí tawbatin nasuha, táwọ́bà tó lòun ṣe yẹ kìí ṣe táwọ́bà gidi, kìí ṣe táwọ́bà gidi. Ibi táwọ́bà téèyàn bá ṣe báyé táwọ́bà gidi ni yóò tún bá pátápátá ni, kò tún ní dá wàhálà míì lẹ̀ lẹ́yìn ìgbà táwọn èèyàn ti bẹ̀bẹ̀ fún tọ́lọ́wọ́n bá àlá tó sì ní kí nǹkan yẹ kó lọ bó ṣe lọ. Ó tún wá lọ, wọ́n wá ní kó lọ sí késẹ́ẹ̀tì míì, àbí nígbà tó bà yàn jẹ́ ń gbangba tó yẹ tó bú bàbá wọn, ó sọ̀rọ̀ bàbá wọn, ó sọ̀rọ̀ tí àwọn ọmọlúwàbí tí wọn náà tàwọn ọmọ wọn, ó ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ọwọ́ ìjọba wá báyìí, so ó wá mú ẹ tó fi wá ń bẹ̀bẹ̀, wọ́n sì sọ pé tọ̀ àwọn gbẹ̀bẹ̀ rẹ̀ o, ṣùgbọ́n májẹ̀mú aláṣàrùt, àwọn ṣàrùtù wà ń bẹ̀. Ṣàrùtù yẹ ló tí ì mú ṣe yóò dájú mi pé kò tí ì ráforíjìn látọ̀dọ̀ wọn náà. Ṣàrùtù tí wọ́n fi foríjìn ẹni pé lọ ṣe àwọn késẹ̀tì tó ṣe yẹ, wá lọ síbẹ̀ ní pọ́ìntì kọ̀ọ̀kan, ọ̀rọ̀ bàbá tí mo sọ báyìí irọ́ ni mo pa o,
ẹ̀yin ayé irọ́ ni mo pa o kọ́lọ́run ó foríjì mi o àṣìṣe ni o ọ̀rọ̀ tí wọn náà tí mo sọ báyìí báyìí bí tí mo sọ báyìí irọ́ ni mo pa o mo ní wọ́n fóògùn balẹ̀ mo ní wọ́n rí oògùn mọ́ bẹ́ẹ̀ ní tó rí tó sí ń bẹ̀ tó mọ̀gbà náà tó rí wọn tó dúró wájú wọn rí tó wá ń sọ tí ò ń tó mọ̀ tọ́lọ́wọ́n bá aláà ń sọ fún wa ní Al-Qur'anil Karim wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala taqfu ma laysa laka bihi ilmun má sọ tó bá nímọ̀ pa èèyàn o má sọ má dán o tó bá ti nímọ̀ ń pa ẹ̀ má sọ afa Ibn Abbas ó ní wala taqul shay'an má sọ nǹkan kan pa ẹni kankan tó bá ti nímọ̀ ń pa ẹ̀ afa wa al-Awfi àwọn ní la tarmi ahadan bima laysa laka bihi ilmun má parọ́ ìmánì kankan o gbogbo tó bá ti mọ̀ ń pè èèyàn kan má rojú ẹ̀ mọ́ o má parọ́ ẹ̀ mọ́ o má sọ́kù ẹ̀ mọ́ o má lẹ́n tó bá mọ̀ mọ́ yẹn má lẹ́ mọ́ yẹn o tálùkùrá ní wọ́nu wa ìwọ wá ń sọ ọ́nà fídíò tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó yẹ kó o fi túbá tó o tún fi ń dáràn sí wípé nígbà tí wọ́n kéwú kan àdìsí Ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé sibabu li muslim fusukun wa qitaluhu kufrun ìgbà tí wọ́n kéwú kan olùwà jẹ́ kí wọ́n wá wò pé kó o ṣàtúnṣe ìwọ láti yọ ọdún tó ti ń kéwú kó o tó mọ sọ kátàkátà yẹ orí sibabu li muslim àbó mọ iye èbú tó bú Sa'id Shittu ó mọ iye èbú tó bú o bú bàbá rẹ̀ o bú ya rẹ̀ o ń ṣépè fún tí ọmọkùnrin yàáfà yìí kò sí nǹkan kan fún ẹ kò sẹ́ bí wọ́n ló kéwú iṣẹ́ ẹ̀yìn náà ló gbé dání tó ń ṣe yìí tó yẹ kí wọ́n náà máa ṣe dáwàlẹ̀ lórí kó máa pa àwọn èèyàn kúrò ń di ẹbọ kó máa pa àwọn èèyàn kúrò ń di tí ò dá walakin lasta bi'alimin walakin muta'alim èso mímọ̀ kankan ó mọ̀ kankan ó mú tó kí ò yí ó kàn ń ṣe bí onímímọ̀ ni ìmọ̀ kankan ò sí lọ́dọ̀ rẹ̀ nínú mẹ̀sìn tó bá jẹ́ pé ńgbà tó wá ṣẹ̀ṣẹ̀ rí nísìn ẹ̀ tọ́wọ́ ìyá bá ẹ̀ táwọn ìjọba gbé ẹ ló ṣẹ̀ṣẹ̀ wá rí pé sibabu li muslimi fusukun wa qitaluhu kufrun ìgbà yẹn lójú ẹ ṣẹ̀ṣẹ̀ là tó ṣẹ̀ṣẹ̀ rí pé nǹkan kan ò yí ẹ́ndì ẹ̀sìn nìyẹn wà wá lọ tún kéwúké wà padà sílé kéwú wà wá lọ kéwú súnnà wà lọ kéwú súnnà òní ò jẹ́ kó yí ẹ ní kó o ṣàtúnṣe o tún wá ń gbájẹ́kù à ń jẹ́kù kó tán o tún gbọ́n owó ẹ̀ sáwò wà á tún yà ẹ jẹ ni ṣáàtù tí wọ́n fi fún ẹ ní áfù o ò múṣẹ̀ so kò sáforíjì kankan fún ẹ kò sì sí ẹ̀ṣẹ̀ níbi kí wọ́n gbé ẹ kí wọ́n tì ẹ mọ́lé àbí kó tiẹ̀ lọ sẹ́wọ̀n torí ẹ̀ṣẹ̀ rẹ̀ gan ọmọ kó wọ́n kà fún ẹ lọ́jọ́ pé ẹ̀wọ̀n ọdún 14 ni ó sì máa padà lọ sẹ́wọ̀n yẹ àfi tó bá túbá torí táwọ́bà tó lóò ṣe ìpèsè táwọ́bà tá nà súhà ó túbá o ibi tó bá túbá ni ibi ọ̀rọ̀ tó padà ṣe tí wọ́n ní kó o ti ṣàtúnṣe kó o ṣe gbogbo ẹ̀ ìlàbárí ṣùgbọ́n yín tó tún ṣe tún yàtọ̀ sórí tó ń ṣe ń bẹ̀ ni pé ìwà tí àáfàá wa Sheikh Imran Abdulmajid Ela ìwà tí wọ́n wù sí ẹ kò dáa bí wọ́n ṣe gbé ẹyẹ kò dáa àti wípé bí wọ́n ṣe póòsì kìíní yẹ sórí Facebook torí òun ló fà á tó fi wá sọ wípé Ànábì sọ pé man satara musliman satarahu Allahu yawmal qiyamah so ìwọ òkè wo orí gbogbo yẹ nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tó mọ̀ tí wọ́n wá sọ fún ẹ pé àti nǹkan tó ti bàjẹ́ ń ta lọ tún ṣe in tó bàjẹ́ ń ta kìí ṣe ní olé ló ti tún ṣe tó tún wá bẹ̀rẹ̀ ilé níwọ̀ tó sì tí a sì rí nínú fídíò yẹ gbogbo ayé ti rí ẹ nínú fídíò yẹ gbogbo ayé sì mọ̀ pé rọ́ lòun pa ó ti clear kódà kó má ṣe fídíò mímọ̀ kó jẹ́ pé yẹ nìkan ni ó ti clear ó ti jẹ́ ká mọ̀ pé èèyàn bú ni ẹ ṣùgbọ́n tó bá yẹ pé fídíò tó padà ṣe ó wá sọ dáadáa ni àbámọ̀ pé èèyàn rí ni ẹ pé àtó lè ṣe báyìí èèyàn rí ni ṣùgbọ́n ilé ìwà jẹ́ ká mọ̀ pé ṣàìtọ́nì gangan nínú igbá ìyá rẹ̀ gangan ni ṣàìtọ́nì ń gbé torí pé wọ́n ṣàyàtínú lè ins wọ́n wà nínú wọn níwọ́ pé tí kìí bá ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú tó tún yẹ kó máa jáde lẹ́nu ẹ̀ àbó mọ̀ràn tó dá ni
ó mọ̀rọ̀ tó torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn mùsùlùmí ni mo ní bá sọ̀rọ̀ téèyàn bá ṣe tí ò da ẹ máa bá bẹ̀bẹ̀ kí lẹ̀ ń bá bẹ̀bẹ̀ fún kí lẹ̀ ń bá bẹ̀bẹ̀ fún ẹni tó téèyàn bá ṣe tí ò da ẹ̀yìn sọ pé ókè o ìdájọ́ rẹ̀ ni ẹ jẹ́ kó ṣe ìdájọ́ ẹ̀wà tó máa bá bẹ̀bẹ̀ gbogbo ẹni tẹ́ ń bá bẹ̀bẹ̀ lẹ́sẹ̀ lẹ́yìn náà ìjìyà tí wọ́n gbé ìlú wa ó ní jìyà tó gbé kalẹ̀ fún tó bá ṣe nǹkan yẹn ẹ jẹ́ kó jẹ́ jìyà yẹn tó bá yẹ kó jẹ́ jìyà yẹn ni irú kéńsẹ̀ tó ń ṣe yẹn kò tún ní ṣe kò ní ṣe abẹ́ ìgbọ́n nǹkan tó lọ́wọ́ bá mi sọ ni nínú Al-Qur'an al-Karim gbogbo ẹni tó bá ní Qur'an ẹ lọ ka Suratul Baqarah àyà 179 Ọlọ́run ní walakum fil qisasi hayatun ya ulil albab la'allakum tattaqun gbé níbi kẹ́ẹ̀gbẹ̀san lára ọmọ èèyàn kẹ́ẹ̀gbẹ̀san walakum àwọn Ọlọ́run bá wí náà kẹ́ẹ̀gbẹ̀san báwo Ọlọ́run bá ṣe gbé kalẹ̀ yẹ hayatun ibẹ̀ ní sẹ́mi wà ẹ̀ tó ń bọ ọmọlúwàbí yín jẹ́ òfin wá ní kọ́lọ́pàá gbé ní bóyá ọdún 14 ni ó lò lẹ́wọ̀n ní ẹjọ́ lọ lò tó bá padà dé ẹ̀rí mọ́ ẹnìkan ò ní sọ fún àti láwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n sọ gbogbo ẹ̀ wọn ò gbọ́ nígbà tí ọwọ́ ìyà bá wọn bẹ́yẹ nígbà tí wọ́n dé wọ́n dẹni Ọlọ́run ṣùgbọ́n nígbà tó ń béèrè ìbẹ̀bẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó náà dúró tó ń ṣe gbogbo ẹ̀wọ̀n tó ń padà lọ sí lẹ́yìn àmọ́ kò tí ì bọ́ kó náà mọ̀ pé òun sì gbọ́ gbogbo àwọn tí wọ́n ń tàn wọn ò ní bá mo sọ sínú mẹ́sẹ̀jì fún mo ti sẹ́ndì ẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ń tàn tí wọ́n sọ pé kíní kan ó gbọ́ra ẹ ní àbí kí torí pé wọ́n padà tí ni sẹ́ńtà àti kọ́ńkà tó ṣe tinú ẹ̀ náà ló fẹ́ sí àwọn ò ní bá jẹ̀yà nígbà tó ń jẹ̀yà yẹ ṣèbó náà sọ pé kò sẹ́bí kan kò sára kan ẹnìkan kan ò sí ń bẹ̀ ìgbà tó bá fẹ́ jẹ́ náà ẹnìkan kan ò ní sí ń bẹ̀ Ọlọ́run bá àlà ó gbé hádù kalẹ̀ fáwọn ìjìyà Ọlọ́run bá fúnra rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ó ní àwọn hádù hùdúùdù wà ńlẹ̀ fún wọn tó ṣe pé ẹnìkan ò lè dá hádù yẹn lò ìjọba olórí ìlú ni ó máa lò òun ló fà nígbà tí wọ́n ṣe eléyìí ni wọ́n ń pè ní slander ó ní nǹkan ẹ̀ṣẹ̀ tó ṣe yẹ slander ni òun bá èèyàn jẹ lẹ́yìn òun ṣe yìí tó lẹ́rìí òun bá ọmọlúwàbí ọmọlàkejì ẹ jẹ́ Al-Qur'an wala taqifu ma laysa laka bihi ilm má sọ nǹkan tó bá mọ̀ nípa èèyàn má sọ ọ́ torí pé kí ni inna sam'a torí pé gbogbo àwọn etí ìgbọ́ràn wal basara ojú ríran wal fuada ọkàn wa tó fi ń ro nǹkan kullun ulaika kana anhu mas'ulan gbogbo ẹ̀ pátápátá la bi léèrè nípa rẹ̀ gbogbo pátápátá náà la gbogbo ìwọ náà á bi ẹ́ léèrè nípa gbogbo bó ṣe lò wọ́n sí á bi àwọn náà léèrè nípa bó ṣe sí so gbogbo wọn pátápátá so gbogbo ẹni so in tó wájú òótọ́ ni wọn àmọ́ Ọlọ́run bá ti mọ̀ ṣùgbọ́n Ọlọ́run bá tún fẹ́ kó kọ̀nfàmù fúnra rẹ̀ so ó wàá sọ ẹnu rẹ̀ ó wà ń sọ tó mọ̀ ó ń parọ́ ẹsẹ̀ rẹ̀ pọ̀ bàjẹ́ anta mukitabu ni ẹni tó ń sọ̀rọ̀ èèyàn tó lọ ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dá anta káàdì òpùrọ́ ni ẹ́ anta muftarin anta muftarin tó ń gbérọ ọmọ ní gbogbo tó wá sọ̀kalẹ̀ ó rí ẹ̀rí kan ẹ̀rí ẹyọ kan ó rí mú wá so kí wá ní nǹkan tó sún ẹ débẹ̀ ṣàìtọ́n torí pé ṣàìtọ́n náà lè ń bá jẹun lè gbá mu so gbogbo àwọn tó bá tẹ̀ ti rí bẹ́ẹ̀ lọ́ọ̀ka pé àwọn ọ̀nà wo ló máa ń bi kọ́kẹ́ èèyàn le tó máa ń jẹ́ kọ́kẹ́ èèyàn qaswatul qulub kí ló máa ń fà ìbá fà ní lọ́ọ̀ka ìjẹkújẹ tẹ̀ ń jẹ ni àìsí ìrántí Ọlọ́run ọba ìbẹ̀rù Ọlọ́run so yóò jẹ́ kọ́kẹ́ yẹn máa le ni ọkàn máa le ni títí tẹ́ni yóò fi parun títí tẹ́ni yóò fi parun ọkàn yóò máa le ni Ọlọ́run bí sọ fáwọn ọmọ Bani Israel pé lẹ́yìn wá gbà gbogbo ń tàà fi hàn gbogbo àwọn àmì Ọlọ́run tàà fi hàn gẹ́gẹ́ bí wọ́n náà ṣe rí gbogbo nǹkan wọ́n tún lọ sáàkó wọ́n tún rí wọ́n tún ṣe dáadáa sí ẹ wọ́n tún bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀ ibo ló lè lọ tó lè ṣerú yẹ láyé olórí wọ́n ti fẹ́ òwúwọ́kọ́ ló jáde bẹ̀rẹ̀ ní pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n súnà làwa ń tẹ̀lé ní tí súnà kọ́ wa ni wọ́n bẹ̀ wà wọ́n tún ṣàdúrà fún ẹ wọ́n tún ṣàdúrà kí ló tún fẹ́ lẹ́yìn yẹ still náà
ṣùgbọ́n torí pé ò tí jìyà tó yẹ kó o jẹ ni o. Ọlọ́run gbá wọn gbogbo ẹni tó bá ń bá ẹlẹ́ṣẹ̀ bẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ ló náà ń dá o. lọ́lọ́run bá aláàfin sọ fún yín ló fi sọ nínú súrà tí mo nínú àyà tí mo kà yẹ wípé walakum fil qisas hayatun, ìṣẹ̀mí ń bẹ fún yín nípa kẹ́ ẹ gbẹ̀san. bàbá tẹ̀síwájú nínú súrà mi Ọlọ́run bá sọ wípé àtòyẹ̀ láti ṣe lápẹẹrẹ fáwọn ọmọ Bani Israel pé ẹ tó bá fọyàn lójú ẹ fojú tiẹ̀ náà, ẹ tó bá pààyàn ẹ pa òun náà, ẹ tó bá géèyàn létí ẹ gé ti tiẹ̀ náà, ẹ tó bá géèyàn mú ẹ gé mu tiẹ̀ náà, ẹ tó bá fọgbẹ́ kàn tó bá sáyín lọ́gbẹ́ kàn ẹ sá ní dédé ọgbẹ́ yẹn náà. so yóò mú láti máa mú nǹkan yẹn sẹ yóò máa jẹ́ kí àwọn èèyàn míì kẹ́kọ̀ọ́ látara ẹ̀. so òun gan yóò kẹ́kọ̀ọ́ nítorí tó náà bá lọ síbẹ̀ tó bá lọ ọjọ́ kan ló lọ́bẹ̀ ló ń pariwo ta ló fẹ́ fà ṣé àwa la gbé ẹ lọ́bẹ̀ ni kì í ṣòfin ìlú wa tó pé ẹni tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yẹ ẹni tó tọ́ sí o sì tí ìjẹ̀yà ẹni tó tọ́ sí ẹ o sì tí ìbọ̀ ń bẹ̀ káwá má tayé lásán nìyẹn tí ákírọ̀ ń dúró díẹ̀ tó o bá ṣe táwọn bàtà náà sóhà tí ákírọ̀ ó ń dúró òun ló dẹ̀ lágbára jù níjọ́ yẹn ò ní rówó fi san gbogbo gíbà tó ti ṣe o ní rówó fi san gbogbo bàjẹ́ tó bàjẹ́ ẹ̀ kò sí nǹkan tó fi san iṣẹ́ rí rẹ ló fi san tó bá níṣẹ́ rí lára ṣẹ́ bú ẹni tó sọ̀rọ̀ ẹ̀ láìda lára ṣẹ́ bú rẹ̀ ni wọ́n jàn mọ́ tiẹ̀. so torí ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bá bẹ̀bẹ̀ ṣe ẹ ti rí ní tó ṣe ìlànà sọ pé ẹ wọ́n bá yàn bẹ̀bẹ̀ fún àìdá ẹ jẹ́ kẹ́ni tó bá ṣà àìdá kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ kó lọ kọ́gbọ́n. obìnrin tó jalè nígbà tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam ìwọ Ọlọ́run ọba ni ṣe kó bá já Fatima ọmọ mi sallallahu alaihi wasallam ló bá jalè màá gé ọwọ́ ẹ̀. so ẹni tó bá ṣe tí ò dáa ẹ jẹ́ kó jìyà tó bá jìyà kò ní tún tó ṣe é ṣe torí pé àìjìyà kò mọ bí nǹkan yẹn bó ṣe lágbára sí. wọ́n bá àwọn ẹni Ọlọ́run ọba jẹ́ kí ni wọ́n ṣe fún ẹ ṣe lórí pé wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid táwọn àfáà tí wọ́n gbé dání náà ẹ̀jẹ̀ wọn ní sinmi kí ló dé lórí pé wọ́n jí sí Ọlọ́run ọba yìí ẹ máa pariwo wọn lọ́tún ẹ máa pariwo wọn lósì tí wọn ò sí ẹ mọ̀ ní wọ́n ṣe ó yẹ kí wọ́n máa alófin lù kí wọ́n máa ẹni tó bá parọ́ mọ́yàn kó jìyà ẹ̀. gbogbo ohun tí Saheed Shittu ń ṣe tó wà ní Belfast lọ́n tó ń ṣe ó parọ́ máa fà kan ni kò parọ́ máa fà kankan evidence gbogbo ẹ̀ ń bẹ ńlẹ̀ báyìí ó ń sọ fún wọn ni yín tẹ́ ẹ ṣe tẹ́ ẹ sọ báyìí ẹ̀yin lẹ sọ báyìí sórí afẹ́fẹ́ ẹ sọ báyìí fún gbogbo ayé ṣé bó ṣe rí nìyẹn ẹ wá sọ ń gbangba káyé gbọ́ tó o bá lẹ́rìí tó ní evidence sọ ń gbangba náà kó o sì mú evidence ẹ wá táwọn ọmọ pé tó ń sọ ẹ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n torí pé rọ ni sòrí ló wà ń bí torí pé náà wá jà fáwọn oníbí díà tó náà ń sóògùn fáwọn èèyàn tó ń ṣe rádaràdá fáwọn èèyàn tí ó tẹ̀lé lánàá tọ́lọ́run ó wá múra kankan ó lóun fẹ́ hàn irú yíyàn wo nìyẹn ó fẹ́ parẹ́ lásán nìyẹn iye òun sì pé ó fẹ́ hàn ẹgbẹ́ yẹn bá kọjá àlà sáwọn ẹni Ọlọ́run tí wọ́n gbé sí Ọlọ́run ọba dání wọ́n parẹ́ tìrantìran ni wọ́n parẹ́ ni Fíríáù náà bóò ló ṣe rí lẹ́nu ìwà ń gbọ́tàn rẹ̀ Abu Lahab tó ti dé sáà Nábì sallallahu alaihi wasallam kí ní gbẹ̀yìn ẹ̀ àti ìyàwó ẹ̀ bóò ní gbẹ̀yìn wọn gbogbo àwọn tó bá ń jẹ́ àwọn ẹni Ọlọ́run ọba lọ́wọ́ tó bá rò pé kó máa bà wọ́n jẹ́ ìyẹ́ yóò jẹ́ kí kò ní jẹ́ káwọn èèyàn lè gbọ́dọ̀ wọn máa ìwọ fúnra ẹ ni ìbàjẹ́ ẹ̀ ti bọ́ sórí ẹ̀ báyìí pé bàjẹ́ tó sí ó ti padà forí ara ẹ̀ rò gbogbo ayé lórí ẹ̀ wà ní àlàáfù inda Rasulillah. bẹ́ẹ̀ ni àmójúkú wà nígbà tí wọn náà bá ti dúró síbi tó yẹ kó dúró sí ṣùgbọ́n ní ìsìn ó ti tayọ àlà so tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run bá aláà sì ń sọ fún wa ẹ tó jẹun fún wa ní súrà míì nínú Suratu Nur Ọlọ́run bá sọ wípé innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lahum adhabun alimun fi dunya wal akhirah gbogbo àwọn èèyàn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti máa tẹ̀ṣíà kí ni túmọ̀ tẹ̀ṣíà ó ní pé alladhina yaktaruna àwọn tó ṣe pé wọ́n dìídì ń sẹ́sà pé kí ni zuhuro li kalami láti máa fi ọ̀rọ̀ èèyàn hàn síta anihum bil qabih alladhina yaktaruna
dhuhura al-kalami anhum bil-qabih, àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ mùmínì wọ́n wà lọ máa wá yìí tí ò dáa, wọ́n wá fẹ́ máa fi hàn síta, wọ́n máa bà àwọn mùsùlùmí jẹ́. ní tí mùsùlùmí ò ṣe wọ́n sọ pé ló ṣe. Ọlọ́run ní gbogbo àwọn tó bá jẹ́ pé irú ìyẹn ni wọ́n ń ṣe, àwọn tó bá jẹ́ pé ìyẹn ni wọ́n dúró ti táwọn gbé dání táwọn ń ṣe láti máa wá yìí tí ò dáa, láti máa wá nǹkan tí ò dáa, láti máa fi bà àwọn mùsùlùmí jẹ́, láti máa bà àwọn ẹni Ọlọ́run ọba jẹ́. Ọlọ́run ọba sọ pé lahum adhabun alim, ìyà ẹlẹ́ta ìlérò ń bẹ fún wọn fi dúníyà wal akhirah, ní ayé tá a wà yìí wọ́n jẹ ìyà láyé ìyà, wal akhirah alkiyama adhamul adhab, ìyà ti dúró dé wọn. Illa man taba wa amana wa amila amalan salihan, àfẹn tó bá túbá, ṣùgbọ́n ilé yóò túbá o débi pé yóò wà gbàgbọ́. Mọ̀ pé tẹ́ ẹ̀ bá túbá tán lè má tẹ̀sẹ̀ máa gbàgbọ́, ló wà tó sẹ́yìn máa ṣiṣẹ́ rẹ̀. Irú ṣéèkì mọ́ràn tó ti bàjẹ́ wà máa tún wọn ṣe, wà máa sọ̀rọ̀ dáadáa ń pa wọn, wà máa ṣe gbogbo ẹ̀, wà máa sọ pé ẹni rẹ̀ ni wọ́n, mistake ló ṣe wá, gbogbo tó ti bà wọ́n jẹ́ wà lọ́ máa sọ pé ẹni rẹ̀ ni wọ́n. ìyẹn ni tawbatan nasuha. Ó wàá ṣe yẹn mọ́, ó tún wà ń sọ nǹkan míì ló tún ṣe, ó tún bú ẹlòmíì. So eléyìí wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run èmi mo mọ̀, Ọlọ́run ọba ló mọ̀ gbogbo nǹkan, ẹ̀yin aláìmọ̀kan ni yín o. So tí ò bá túbá, ìyàtà yóò padà jẹ, tí ìyẹpẹrẹ rẹ ti bẹ̀rẹ̀ báyìí yóò sì mọ ìyẹpẹrẹ sí lójoojúmọ́ ni, àfi tó bá túbá. Ìtorí bínú Ọlọ́run ti wà lórí ẹ̀ báyìí, bínú Ọlọ́run ti wà lórí ẹ̀, gbogbo ayé sì ti rí, àfi tó bá túbá. So kó tó lè sọ nǹkan pa ẹni kankan, wà á béèrè, wà á mọ̀ nípa ẹ̀, wà á béèrè nípa ẹ̀. Ó sì máa tọpinpin ẹnìkan kò sí inú Islam, èèwọ̀ ni. Lásán tó ní pé tó bá tiẹ̀ tó wá mọ̀ téèyàn sábúrú, ó gbọ́dọ̀ sọ síta, àbúrú téèyàn sí ń gbọ́dọ̀ sọ síta. Ó bò sí pé wọn náà ó ń lọ sọ yẹn náà, ó bọ ẹni yẹn láti rí ni. Àfi tó bá jẹ́ pé ẹni yẹn ti sọ síta fún rẹ̀, bí táwọn àfóhùn bídí à ń ṣe tí wọ́n mọ̀ sọ pé ànábì ní kí wọ́n sóògùn, àbí tí wọ́n mọ̀ sọ̀rọ̀ tí ò dáa, irú tó ṣe láyé láti nàkíbù sàrọ́fà àbí kí ló pókó ẹ̀, nàkíbù sàrọ́fà àbí kí ló pókó ẹ̀, tó ṣe láyé látò làárọ́fà tó ń sọ kántankàntan wípé àwọn mùsùlùmí nígbà tẹ́bí bá pa wọ́n, kébi ọ pa wọ́n gbàgbé àdéhìf, torí pé òun tiẹ̀ òun kí ló ń ṣe, kò lo àdéhìf ànábì sallallahu alaihi wasallam, kò lo ẹbọ ló ń ṣe kiri. Ọ̀rọ̀ tó sọ yẹ jẹ́ ká mọ̀ pé kí ìsọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam, àfi tó bá túbá lọ́la. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yẹ kalimatul kufr, gbẹ̀tẹ́ bí wá pa àwọn kẹ́kọ̀ọ́ kan blọ́ọ̀kì ibi táwọn mùsùlùmí àwọn súnà tí wọ́n ti ń rówó. Walillahil izzatu walirasulihi walil mu'minina walakinna lil munafiqina la ya'lamun. Ta ló ní? Ọlọ́run bá ní, Ọlọ́run bá ti lóun fún àwọn mùmí, òun tún fún àwọn mùmí ní àtàwọn òjíṣẹ́ Ọlọ́run, òun fún wọn àti àwọn gbogbo àwọn mùmí ní iyì yẹ òun dìdí bú wọn ni. Walakinna lil munafiqina la ya'lamun. Ṣùgbọ́n àwọn mọ̀náfìkì gẹ́gẹ́ bí ìkìlópẹ̀, torí pé mọ̀náfìkì ni àníyìkáyé tó ti di atẹ́káyé, mọ̀náfìkì ni. Ọ̀tọ̀ ni tó ń bẹ́nu ẹ̀ níjọ́ tó lọ síwájú àwọn ṣèkì tó ń sọ pé òun wá foríjì, òun ṣe kinní kan, ọ̀tọ̀ ni tó lọ sí. Òfin tó wà nú ẹ̀ pamọ́ nifak, nítorí pé nifak kò jù bá ń lọ, ó kàn pín ní nifak al-akbar wà nifak al-asghar. Ìyẹ́ yóò mọ̀ túmọ̀ nígbà tó bá ṣe níbi àkídà, akíbárù nìyẹn, tó bá ṣe níbi tí ó ń sá àkídà, asghar nìyẹn. So àṣùgbọ́n àwọn eléyìí gangan wọn àlákídà tó dáa, bí àkídà tó dáa gan yóò tíyàn lọ síbi ìwà rẹ̀ ni. So tó bá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ mọ̀ ń tẹ́mọ̀ sọ, gbogbo ayé ti gbọ́, kódà lórí ètò sọ́ngbangba ká gbọ́ tí àfáà wa Sàyíǹdé Ṣítù, wọ́n ṣe àwọn èèyàn ń pè káàkiri gbogbo àgbáńlá ayé ni, ẹni tó pè láti France, ẹni tó pè láti London, láti America, káàkiri gbogbo ayé ni wọ́n ti pè, wọ́n sì ń sọ nǹkan kan náà ni pé àfáà yóò túbá o. Kódà ẹnìkan tí ẹ̀ tó ń pè tó sọ wípé lórí kí lórúkọ ẹ̀, lórí wọ́ọ̀lù ara wọn Alifulani, Dáúdà Alifulani olópòsí ẹ̀ pé Sheikh Imran gba 1.5 million lọ́wọ́
lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó fi ilẹ̀ wọ́n gba 1.5 ṣéèkì mú rọ́nà ọlọ́run tàánú wọn kọjá gbogbo yẹ wọn ò mọ̀ wọn so ẹwọ ohun tó náà ń sọ sẹ́wọ̀n pé ká ní pé ọwọ́ ti ba ilé tó ti jìyà yẹ so tó bá rí bẹ́ẹ̀ èmi kódà mo tún ń rọ àwọn ṣéèkì wa ìmọ̀ràn Abdulmajid Eleha kí wọ́n gbé kí wọ́n jẹ́ kó lọ jìyà nọ́mà tó bá jẹ́ pé ẹni tó máa ń parọ́ mọ́ èèyàn jẹ kó jẹ báyìí pé ọdún 14 ní lẹ́wọ̀n kí wọ́n fi ilẹ̀ kẹ́nìkan kọ́ mọ́ bá bẹ̀bẹ̀ ìbẹ̀ kí ni wọ́n bá bẹ̀ ìyá ọmọ jẹ́ àkọ́gbọ́n fún yóò sì tún máa jẹ́ pé aran òun náà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní ran ọmọ rẹ̀ yá rẹ̀ tó ṣàbòsí lọ́wọ́ àtẹni tí wọ́n ṣàbòsí fún àwọn sàbẹ̀ ní agbọ́tẹni tí wọ́n ṣàbòsí fún ṣùgbọ́n alábòsí bò láti ràn lọ́wọ́ ó ní àábì lọ́wọ́ mú ni àníjẹ́ ó lè ṣe bọ́lọ́pàá bá ti gbé bójú ẹ̀wọ̀n ọdún 14 ní ọlọ ọmọ kò ní lè ṣe mọ́ ó bá máa jáde yóò ti dàgbà nígbà tó bá lè jáde náà yóò lè mọ́ túbá yóò lè túbá lọ́lọ́run ló yẹ ká ṣe ní ìsìn yóò kò ní ṣe gbogbo dáadáa àwọn tí wọ́n bá dẹ̀ tó ń rí náà àwọn ló ṣe kíni sòkè sóò nìkan látún ràn lọ́wọ́ àtún ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ so ẹ jẹ́ kó jìyà rẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ̀ so kò sẹ́sẹ̀ ń bẹ̀ rárá so ní tó fi bá sọ kó tọ́ wò so òun náà ó mọ̀ pé bó ṣe rí nìyẹn torí pé gbogbo ẹnikẹ́ni tí kò bá ti gbọ́ràn so tó jẹ́ pé agídí inú ni ibi tó máa ń bá wọn dé nìyẹn so pàápàá jùlọ àwọn ẹni Ọlọ́run wọn èsẹ̀ téèyàn rí fín so Ọlọ́run ọba àlá ló fi wọ́n sípò yẹ yóò sì dúró tì wọ́n àfáwà ìmúrọ́ kọ́lọ́run ọba àlá kó máa bá ní sàlékún ìṣọ́ rẹ̀ fún wọn gbogbo ìgbà náà là ń ṣàdúrà fún wọn wọ́n wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ kódà òjíṣẹ́ Ọlọ́run jẹ́ kó yé wa wípé àdúà tí mùsùlùmí tó bá ṣe fọ́mọ ìyá rẹ̀ bìlìgọ́ ìbí ní kọ̀kọ̀ ó yára gbàgbé tó bá ṣe fún gbagba lọ so ọ̀rọ̀ páàsì ń bẹ̀ àbí àráyè máa yọjú sáwọn ṣéèkì wa wípé àwọn àráfà wa tí wọ́n kọ́ wá sí jókòó kọ́tà òwìdì lọ́dọ̀ wọn ni ọmọ kí wọn direct ni wa so ní àwa so ńgbà tán sì ti kọ́ wa àwọn náà ti sọ fún wa pé tọ́ iṣẹ́ Ọlọ́run yóò máa lọ ní o wá di pé sí Ọlọ́run wá kún wà náà lọ́wọ́ so àti wá yọjú sọ̀n àti ṣe ó di pé tọ́ wá sáàyè ṣùgbọ́n gbogbo ìgbà náà là ń ṣàdúrà fún wọn gbogbo àwọn àfáà súnà là ń ṣàdúrà fún Ọlọ́run sì ń gbàdúrà náà Ọlọ́run ọba yóò sì máa gbàdúrà náà àpapàá jùlọ ìsọ Ọlọ́run ọba torí pé ẹni tó ń ṣe dáadáa tó ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run àwọn tó ń ṣaburú ò ní fẹ́ kí aburú ṣe ni wọ́n mọ̀ fẹ́ kò sí nǹkan tí wọ́n mọ̀ fẹ́ ju aburú lọ ṣùgbọ́n wallahu ya'simuka minan nas Ọlọ́run sọ bẹ́ẹ̀ fánàbí sallallahu alaihi wasallam Ọlọ́run bá tó sọ bẹ́ẹ̀ fánàbí tó sì dúró tànàbí yóò bá wa dúró ti ẹ̀yin náà pẹ̀lú àánú Ọlọ́run bá yóò bá wa dúró ti aburú kankan ò ní ṣe yín bí ti wulẹ̀ ó mọ̀ iṣẹ́ Ọlọ́run bá lẹ gbé dání mo fi tiyín náà tọrọ fún àfáà wa Sa'id Shittu mo fi tọrọ fún Ọlọ́run bá yóò máa bá wa dúró tì wọ́n Ọlọ́run bá yóò máa bá wa dúró tì wọ́n iṣẹ́ Ọlọ́run náà gbé dání ó náwó rẹ̀ gbogbo tó ní ló ná lórí Islam gbogbo tó ní ló ná ẹ wo program tó ní sọ gbangba káyé bọ̀ ẹ wo gbogbo àwọn engine tó rà ẹ wo gbogbo tó rà ṣé mo bá dá sí ni ṣé mo ní kọ́bọ̀ níbẹ̀ ni sáwọn mùsùlùmí kan ní kọ́bọ̀ ń bẹ̀ ni ìsìn ńlá ẹ̀sẹ̀ sọ pé kí wọ́n fi àkáǹtì nọ́mbà sórí ẹ̀rọ ẹni tí ó bá dá sí kó dá sí ọ̀rọ̀ pé ẹnìkan sọ pé ń gbogbo ẹnìkan sọ pé ẹni tó bá fẹ́ sọ kó sọ kí ló kan tèèyàn kí ló kan ti wá pẹ̀lú yẹ kí la fẹ́ ṣe láyé tí ò ní di owó so owó táwa ń ná kìí ṣe pé àwa náà fẹ́ gba ládàá ni kó má jẹ́ pé òun nìkan ni ó dàgbà tí òun nìkan máa dá prógámù ẹ̀ sí ni ṣùgbọ́n táwa náà bá ná tó tún rí fi so yóò wà so gbogbo ẹ̀ náà yóò tún jẹ́ pé àwa náà à ń support tí ó kọ́lọ̀ wọn bá láà kó má bàa pín kó má pín wọn nípa àfi tí Sheikh Imran Abdulmajid Eleha àfáà Sa'id Shittu àti gbogbo àwọn àfáà súnà pátápátá tá a lè máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan pa abẹ́lọ́ wọn ọba pé kọ́lọ̀ wọn bá láà kó má bá wa fi sọ rẹ̀ sọ yín ní kọ̀kọ̀ àti ní gbangba ní kọ̀kọ̀ àti ní gbangba lọ́sàn-án àti lóru kọ́lọ̀ wọn bá kó má bá wa fi sọ rẹ̀ sọ yín aburú kéré ó tóbi Ọlọ́run ní jẹ́ kó tọ́ torí kí nǹkan bá ṣe yín ìsìláàmù ní nǹkan ṣe tí nǹkan bá ṣe yín ìsìláàmù ní nǹkan ṣe torí ẹ̀ ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe yín ẹ̀mí gígùn agbọ́dọ̀ máa tọrọ ẹ̀ fún yín ni inú ìwọ wa ní ká máa ṣàdúrà fún yín ní gbogbo ìgbà ẹ̀mí gígùn torí pé tí àwọn àáfà dáadáa àwọn àáfà súnà tí wọn ò bá ti sí lórí ilẹ̀ mọ́ àwọn wo ní ó kù àwọn òbílẹ̀ jẹ́ ní ó kù bá àáfà bá sì ti da ilé ayé ò da so bí ó jẹ́ pé bá àwọn àáfà súnà bẹ́ẹ̀ tí wọ́n bá pọ̀ lórí ilẹ̀ ìlú ò da gbogbo Nàìjíríà táwọn sọ pé ò da yóò da so kọ́ lọ́wọ́ bá aláà kó má bá wa fi sọ ẹ̀ sọ yín ní kọ̀kọ̀ ní gbangba lọ́sàn-án lóru gbogbo àwọn èèyàn bú yìí látòrí aníyíkáyé tó dasẹ̀ sìn káyé tó fi kárí gbogbo àwọn tí wọ́n ń rorú aburú bẹ́ẹ̀ lọ́kàn wọn kọ́lọ́wọ́n bá aláà kó bá wa dá ìtẹ́ wọn padà fún wọn kọ́lọ́wọ́n bá wa kó sì máa gbé wa borí wọn ẹ̀ aláàmọ̀ pé Ọlọ́run ń gbé wa borí iná lè tó ṣẹlẹ̀
kó wá fẹ́ ó wá káwọ́ pọ́nyìn ó wá dúró ó dọ̀dẹ̀ ó sì ń fọ́n kàkàkàkà àti ò jẹ́ nǹkan kan ìwọ ló wá dọ̀dẹ̀ ó wá sun police station ìjọ kan lásán ìjọ kan ó sun pàǹtí ìjọ kan tó sì ń lọ lu àìmọye ọdún bẹ̀ tó bá túbá ẹ̀wọ̀n tayé nìyẹn o wá fojú géèjì ẹ̀ pé ti ákérò bó ni ó ṣe rí tó bá jáwọ́ níbi eléyìí so ádákíwọ̀ náà lọ jáwọ́ pípẹ́ àwọn òfẹ́ kó kú sórí eléyìí kó jáwọ́ ló dáa ṣùgbọ́n téèyàn bá wá ń bá gírímọ̀ káyì rẹ̀ débi tó lágbára àwọn ẹni ọlọ́run ó ṣe nǹkan míì fún ànábì Mùsá kí ló sọ ó sọ fún ọlọ́run ní ìpè fíríyàwó náà yìí ìwọ ọlọ́run Allahumma atmisi àmúwá bá ń pa ọlẹ́run mọ́jẹ́ ó lè túbá nítorí pé ó ti bá débi tó lápẹ̀rẹ̀ ó ti bá débi tó lágbára téèyàn bá ní àwọn ẹni ọlọ́run débi tó lágbára tí wọ́n bá sọ sí nkéjì fún dáwàtul mazlum la yurad àdúrà àti alábọ̀dẹ̀ tẹ́ àṣàbòsí fún tó bá ṣe tó pé wọn tó ń ṣe òun ṣàbòsí fún wọn ní o òun parọ́ mọ́ wọn òun bọmọlúwàbí wọn jẹ́ nítorí kíni ẹ̀ẹ́dẹ̀jọ́ dá nǹkan pọ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ dá business pọ̀ tásọ pé wọn ọ̀pọ̀ ìpò fún mi ń ṣe àtèmi nì lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí wọ́n bá sọ nǹkan kan tí wọ́n mọ̀ pé ó lẹ́rìí lọ́wọ́ bọ́ síta kó o sọ̀nà pé èyí tí wọ́n sọ yìí o wọn ò lẹ́rìí o àbí ẹ̀rí irọ́ ni o ẹ̀rí tó wà lórí kinní ni àmọ́ pé òun sọ̀rọ̀ mọ́ ni ṣùgbọ́n la indaka shay'un min al-ilm o ní nǹkan kan nù mà gbogbo nǹkan tó kátàkátà gbogbo tó ń sọ kò tiẹ̀ báyìí mà lọ kò bẹ́sìn tọ́lọ́run ọba lọ so tó bá rí bẹ́ẹ̀ àwa bẹ lọ́run fún ẹ̀kọ́ lọ́run bá kó jẹ́ kó lè túbá ni o àti gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé rádaràda gbogbo àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ wọn Nàìjíríà rádaràda so àwọn àfáà yẹ gẹ́gẹ́ bí Saheed Shittu tí bó ṣe sọ ọlọ́pọ̀lọpọ̀ wọn ní ìsìn àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa sọ pé àfáà ìsàdúrà fún àwa là ń sàdúrà fún wọn ní ìsìn pé Ọlọ́run bá wa fún wọn ní ìdáyà o bá wa fún àwọn náà ní ìdí àdúrà wa tó pé wọn gbọ́dọ̀ kú sórí ibi tán wà yẹn tán bá kú sórí ẹ̀ ìyà ńlá ni so sáwọ́ wà fẹ́ kí wọ́n kú sórí ẹ̀ ní àfẹ́ àwa la fẹ́ràn yín jù so torí ẹ̀ mọ̀ bá fẹ́ràn yín lẹ́sìn gbógun tiwa tẹ́ bá mọ̀ bá fẹ́ràn yín ní gbógun tiwa abẹ́lọ́wọ́n bá Allahumma a'izza al-islam wal-muslimin اللهم اعز الاسلام والمسلمين واهدل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين اللهم انصرنا نحن عبادك الموحدين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان يا ارحم الراحمين اللهم احفظ علماءنا اللهم احفظ علماءنا اللهم احفظ علماءنا لا سيما علماءنا في نيجيريا وفي كل مكان يا ارحم الراحمين يا رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد